Wàhálà wà o, Ọlọ́run má jẹ́ a rí wàhálà o, wàhálà wà o, Ọlọ́run má jẹ́ a rí wàhálà o. Ọmọ Afọláyan kan lẹ̀ ń rí. Èmi wàhálà wà o, wàhálà wà o, wàhálà wà o, wàhálà wà o, Ọlọ́run ní jẹ́ a rí wàhálà o. Like ẹni tí wọ́n pè ní Gistlover, ó drop àwọn list kan. Gistlover ló drop ẹ̀ o. Èmi náà lọ́kàn mi, èmi náà sọ allegedly, èmi náà mo confuse by. Mo ní rárá kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ẹ wá wo àwọn èèyàn tá look up to. Hey o. Gistlover drop list yìí lẹ́yìn ìgbà tí mo rí fídíò ọmọ kan nínú àwọn ọmọ Afọláyan. Tẹ́ ẹ wo fídíò ẹ̀ yìí. Lẹ́yìn ìgbà tí mo bóyá ọmọ yẹn ṣe ń ṣe bó ṣe ń ṣe, kíní yẹn ń bà mí lọ́kàn jẹ́ pé ọmọ yìí ṣe wá ń ṣe báyìí, ọmọ yìí ṣe wá ń ṣe báyìí, ọmọ yìí ṣe wá ń ṣe báyìí. Ẹ̀yin tèmi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mò ń guide words mi ni o. Èèyàn tó bá ní common sense, ó yẹ kó guide words ẹ̀. In as much as ọ̀rọ̀ yìí bà mí lọ́kàn jẹ́, mi ò fẹ́ sọ́n pa ẹ̀. Túláàsì a dẹ̀ máa sọ́n pa ẹ̀. Nítorí àwọn èèyàn ti ń sọ́n pa ẹ̀. Nítorí pé èèyàn tí wọ́n pè ní Gistlover yìí nísìnyí, ó tún wá sọ pé òun ò parọ́ mọ́ ẹnìkankan pé very soon wọ́n máa jáde, wọ́n máa wá debunk ẹ̀. Èèyàn tí mo rí lára list yẹn allegedly tó surprise mi, ó ní Lateef Dimeji. Lateef Dimeji. Lateef Dimeji. Ẹ̀yin tèmi tẹ́ bá confuse pé kí ni list wo lélẹ̀. According to Gistlover, ìkan tó ń ṣe ni pé set àwọn according to Gistlover. Èmi wá ń sọ allegedly. Ó ń try láti sọ wípé set àwọn tó ń bá ọkùnrin ṣe, ọkùnrin sọ́kùnrin. List àwọn tó ń bọ́kùnrin ṣe, òun ló sọ yìí o. Tí Gistlover nísìnyí ẹ̀yin tèmi, kí lẹ fẹ́ sọ̀rọ̀ Gistlover yìí sí? Torí ẹ̀yin kan sì ẹ̀ jáde ń sìn ẹ̀ lọ́rọ̀ yìí ẹ̀ ní irọ́ ni báyìí. Ẹ̀ jáde ń sìn ẹ̀ lọ́rọ̀ yìí ẹ̀ ní irọ́ ni. Kí lẹ fẹ́ ṣe báyìí? Allegedly orúkọ tó kọ́kọ́ gbé jáde òun ni Kúnlé Afọláyan. Allegedly o. Ìgbà tí èmi náà rí orúkọ yẹn, mi ò wà kind of surprise púpọ̀ jù. Nítorí mo ń wò pé ẹ wo ọmọ yẹn bó ṣe ń twist bí obìnrin. Èmi ti ẹ̀ sọ wípé Bobrisky ṣé orí ọmọ yìí ti lọ copy ẹ̀. Bobrisky wo ọmọ yìí tó lọ copy ẹ̀. Lẹ́yìn ìgbà tí mo ń rò lọ́kàn ni pé Bobrisky ọmọ ọlọ́mọ yìí ti lọ copy ọmọ alálùbáríkà yìí bó ṣe lọ copy bó ṣe ń ṣe. Ni Gistlover wá gbé list jáde tí mo wá rí orúkọ Kúnlé Afọláyan as number 1. Allegedly o. So in as much as I fẹ́ attack anybody, Gistlover ní kí ẹ lọ bá o. Pé ibo ló ti rí irú information ńláńlá báyìí. Bákan náà ó dẹ̀ show picture. Ó show picture tó jọ actor méjì. Ó show picture ọkùnrin sọ́kùnrin tí wọ́n ń fẹnu kora wọn lẹ́nu, báyìí. Ó show picture tó jọ actor méjì. Mi ò ní porúkọ actor tèmi rò ó, tó jọ actor méjì. Ẹ má gbàgbé pé a ṣe ń sọ pé allegedly. Ẹ̀yin tèmi, ẹ ti gbàgbé pé mo sọ nípa àwọn ọmọ méjì kan àwọn ọmọ méjì kéékèèké ó wà lórí Telegram mi. Ẹ̀yin lọ wo báwọn ọmọ yẹn ṣe ń ṣe. Àṣé nígbà tá a drop information yẹn, allegedly wọ́n yín mú lé wa. Ìwọ Ọlọ́run, like seriously, as a woman, mo ń sọ̀rọ̀ yín nísìnyí, mo ń ronú ni o, allegedly. Kíyàn wá ka ọkàn èèyàn mọ́, kíyàn wá discover pé ọkọ èèyàn, kíyàn ka mọ́ kó mọ́ dọ̀ àbí kó mọ́ jọ list, because this list is still under investigation. List tó kọ yìí is still under investigation. And Gistlover dẹ̀ tún sọ wípé list mi máa jáde, pé gbogbo ẹ̀yin tó ò tí ì korúkọ wọn, gbogbo ẹ̀yin tó ò tí ì korúkọ yín, pé ẹ má lọ jìnnà o. Òun sì máa porúkọ yín, pé òun mọ̀ ẹ̀yin o, kínú yín má dùn. Àwọn tó dẹ̀ ń korúkọ wọn yìí, ṣé ń gbọ́ ẹ̀yin tèmi? Wọ́n níyàwó ńlé, wọ́n lọ́mọ. Ṣé léyìí ṣe dalérú báyìí? Ṣé yìí ò kí ń ṣe dalérú báyìí? Ó dẹ̀ sọ, ó náà ò kí ń parọ́. Ẹ̀yin tèmi, mò ń sọ kíní kan lọ. Ká sọ wípé wọ́n wá mú ọkọ mi nísìn. Kí n gbá mú, kí n wá gbọ́ ọkọ mi mú pé èmi nísìn kí n wá gbọ́ ọkọ mi mú. Ọlọ́run ní jó dé mi o. A'udhu billahi minash shaitani rajim. Kí n wá gbá ọkọ mi mú pé ó wà ní set àwọn adófùrọ̀.
like a woman, báwo lobìnrin ṣe máa feel? Obìnrin yẹn máa feel like a failed person. Obìnrin ó feel like a failed person. Ọlọ́run má jẹ́ ó jẹ́ mi ká lọ pé mi ni mo wá gbọ́kọ mi mú tó ń fẹnu kò ọkùnrin lẹ́nu tó wọ́n àbí kí wọ́n fi síra wọn lẹ́yìn. Mo wá jẹ́ ìyàwó ẹ̀. I will feel down. I will feel like a failed person. Mi ò ní mọ ibi tí mo ti máa bẹ̀rẹ̀. Because báwo mo ṣe fẹ́ gbà lọ́wọ́ ẹ̀? Ẹ̀yin obìnrin, tẹ́ bá bá ọkọ yín pàdé, kẹ́ ẹ rí i pé ó ń nífẹ̀ẹ́ ọkùnrin, ó wà lára àwọn sẹ́ẹ̀tì adófùrọ̀. Ẹ̀yin obìnrin, tẹ́ bá gbá ọkọ yín mú tó ń ṣe tó ń dófùrọ̀, it is not your fault o. Kì í ṣe fault ẹ, má parẹ́, má lose hope. Embrace yourself. Reshape yourself and move on. It's not your fault. Sexuality titi ẹ nìyẹn. Ìwọ obìnrin, má let down. Ìwọ obìnrin, má sunkún, má destroy ara rẹ. It is not the end of the world. Tó bá gbá ọkọ rẹ mú kàtẹ́ sọ wípé it's not about the list. Kì í ṣe list. List is still allegedly. Kó gbá mú kòrókòró báyìí. Let me tell you, it is not your fault obìnrin o. Because tí wọ́n bá wá investigate lóòótọ́, because àwọn kan ṣì ń sọ wípé it is true because ó ní actor kan tí wọ́n show video rẹ̀. Yes. Tí wọ́n confirm ó dẹ̀ níyàwó lé. Ká wá níwọ níyàwó ẹ̀ ó wá rí. Má let go, má let down. Má disappoint ara ẹ̀. It is not your fault. Fault ti ẹni wàláì èmi kọ́ láti gbọ́. Mo rí one time governor ìyàwó rẹ̀ divorce ẹ̀ nítorí pé ó kàmú red handed ó ṣe ọkùnrin. Ìyàwó rẹ̀ wá divorce ẹ̀ ó ní no. Ó divorce ẹ̀ because ó rò pé she's at fault. Obìnrin, you are not at fault. You are not at fault. Ibi tí èṣù báyé jẹ́ dé nìyẹn. Èṣù báyé jẹ́ pátápátá. Èmi mọ̀ pé story PDD yìí ó sì máa wú ti Nàìjíríà jáde. Story PDD yìí ó sì máa wú ti Nàìjíríà ó dẹ̀ ti ń wú jáde. Story PDD. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah. Kai. Ọlọ́run má jẹ́ ó jọ́kọ̀ mi o. Ọlọ́run má jẹ́ ó jọ́kọ̀ mi o because nísìnyí à ń sọ́nsìn ó dùn mọ́ wa. Ọlọ́run má jẹ́ ó jọ́kọ̀ mi. Ọlọ́run má jẹ́ pàdé ọkọ mi níbi tí ò ti gbé dà. Ọkọ mi ń dófùrọ̀ pẹ̀lú adúrú ẹwà tọ́lọ́run bùn mi tó ń jẹ́ OBO. Abájọ táwọn fi pọ̀. Abájọ. Allegedly o. This love ṣì ń kọ list lọ́wọ́ o. Allegedly. Mo ti gbé list wá alákọ̀ọ́kọ́ wá fún yín. Allegedly. This lover ló kọ́ o. Ìwọ tó bá fẹ́ defend ara rẹ face this lover o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Bye for now. Ọkùnrin lọkọ́, ọkùnrin làdá. Ọkùnrin mọ̀dọ́kùnrin. Ọkùnrin mọ̀dọ́ ọkùnrin. Product lọ́wọ́ Ajia on point tó lè jẹ́ kí abẹ́ obìnrin kó fún kákáká. Ṣebí kó fún kákáká ló ń fẹ́? Product wà, herbal product wà láwọ́ Ajia on point tó máa jẹ́ kí abẹ́ ìyàwó rẹ̀ fún kákáká. Kò dìgbà tá a bá ń dófùrọ̀. Kí lẹ̀ ń dófùrọ̀ fún? Kí lẹ̀ ń dófùrọ̀ fún? Ìwọ ọkùnrin ò ń dófùrọ̀ ọkùnrin. Ìwọ ọkùnrin ò ń dófùrọ̀ obìnrin. Kí lẹ̀ ń dófùrọ̀ fún? Lọ́lá gbogbo nǹkan tọ́lọ́run parí sójú òbò. O fẹ́ kó fún pápápá. O fẹ́ kó mọ sómi sùsùsù. Irú èwo lẹ fẹ́? Bákan náà, ìdákọ́lẹ̀ náà ló máa ń jẹ́ kí ọkùnrin sọ pé òun lọ mọ dófùrọ̀ ẹlẹgbẹ́ rẹ̀. Nítorí ojú títì, á ní ọkùnrin ẹgbẹ́ òun ó mọ àṣírí òun ò fẹ́ tú àṣírí sóbìnrin. Á wá máa lọ dófùrọ̀ ẹgbẹ́ rẹ̀. Kò yẹ bẹ́ẹ̀. Ẹ kàn sí mi on point by two, Ajia on point by two. Inú yín ó sì dùn. Inú ilé yín dẹ̀ ni a máa ó kún fún ayọ̀. Mọ́ dófùrọ̀. Mọ́ lé ìyàwó rẹ̀ síta. Tẹ́ bá ti lò kan tó ṣiṣẹ́ fún yín, ẹ pè mí on point, Ajia on point. In as much as olówó rẹ lọ́wọ́. Nítorí apps on point by two ó máa bẹ́ẹ̀ tọ́jú ìdákọ́lẹ̀. Seriously. WhatsApp dákun WhatsApp ni 07015100651. Ire o.